mo kọ̀ dédé gbọ́ tí èèyàn kan súnmú lẹ́gbẹ̀ẹ́ mi pẹ̀pẹ́ yàn ń ké mo kì í fíìmù táwọn èkó jọ mẹ́pẹ́ ká ké náà pàtí mo àwọ̀ ẹgbẹ́ mi ìyàwó mi ló ń súnmú tó ń ké mo ní bébì kí ló ṣẹlẹ̀ ìyàwó mi wá ti pa kí ló ṣẹlẹ̀ tó ń tàn sí yẹn. Orúkọ mi ni Jire Ogunleye. Jire làwọn yẹn máa ń pè mí, mostly wọ́n máa ń pè mí screen boy. Ọmọ bíbí ìpínlẹ̀ Èkìtì ni mí. Èkìtì state. Ẹ ṣeun gan. Mo sáré ní ìbéèrè mẹ́ta nínú àwọn nǹkan tí akẹ́kọ̀ọ́ bá wa sọ. Àkọ́kọ́, ẹni pé àwọn èèyàn máa ń pè ní screen boy. Ẹ jọ̀ọ́ ǹjẹ́ ilé ṣàlàyé nǹkan tó bá orúkọ yẹn wá gbogbo. Ní ìgbà tí mo kọ́ bẹ̀rẹ̀ sí ń ṣe film, so ọ̀rẹ́ mi Rotimi Salami ó pè mí fún iṣẹ́ lọ́jọ́ tá à ń sọ yìí, so mo wà lórí set yẹn, so fashion designer ni mí, so I like to ṣé àyè gbà mí láti sọ Yorùbá díẹ̀. So fashion designer ni mí, so mo like máa wọṣọ tó bá wà colourful because of pictures, and being upcoming mo wá kọ́ tẹ́ pé wọ́n máa tètè máa fi pé ọbẹ̀ dẹ̀ máa ń fà nínú kámẹ́rà wa o, ẹ jẹ́ ká lò. So ọjọ́ ẹ̀ mo wà lórí set Rotimi Salami, so ẹ̀pọ̀ àwọn director wọ́n máa ń ní monitor tó ti máa ń wo cam 1 cam 2, so director wọn á wo kámẹ́rà yẹn wọ́n wo inú monitor wọ́n pè ọmọ picture bọ̀bọ̀ yìí mo like ẹ̀ gan ó wà colourful ó fine tó dájọ́ tí mo dẹ̀ wọ̀ dẹ́ni wípé àbọ̀ ẹni yàtọ̀ wá frame kan gbé sí ẹ̀yìn yẹn kí picture yẹn kó lè match pẹ̀lú ilé àgbà tí mo wá ṣe tán lórí set wọn ni bọ̀bọ̀ yìí gan lẹ́kọ̀ọ́ máa pè ní screen boy ó fit screen ni, so àwọn picture tí mo yà lórí set yẹn èmi kọ́ délé mo fẹ́ post Instagram, so mi ò mọ capture tí mo máa lò, mo kàn ro capture títí yẹn rí capture mo wá gbà wọ́n máa pè mí screen boy lẹ́yìn kẹ́ ẹ̀ mi ṣe kọ screen boy sábẹ́ post mi nìyẹn, mo dẹ̀ wá láwọn ọ̀rẹ́ mi screen boy ọ̀dẹ̀ ń fi reply wọ́n fi comment sábẹ́ post mo ẹ̀bùn ẹ̀kọ́ nǹkan screen boy síbẹ̀ ọmọ àlàyé náà pé orúkọ eléyìí ó náà gbọ́fẹ́ jiná o, so tí bá ti wá post bá kọ caption sí wà á kọ́ screen boy sábẹ́, so àtìgbà ẹ̀bùn ẹ̀kọ́ nǹkan screen boy náà. Ẹ ṣeun gan. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì, ẹ fi wá ń pé boarding school rẹ lọ, ẹ lè sọ nǹkan ẹyọkan tó ṣẹlẹ̀ sí ní boarding school tẹ́ pé ẹ lẹ́fà gbàgbé láyé tẹ́ pé tẹ́ bá bímọ gan ẹnu àti wọn sọ fún àwọn ẹgbẹ́ when I was in boarding school something like this happened. Ẹ ṣe ìrántí tẹ̀lé sáré ṣe ẹ̀kọ́ ní wa. Yes, senior kan ló dẹ̀ fà tí mi ò lè gbàgbé bàtà àwọn boarding house yẹn ó ní bá ṣe máa ń já provision tẹ́pà agolo bonvita because wọ́n máa kó provision fún wa lọ school bí agolo bonvita bí agolo milk àbí biscuit àwọn yálé tó máa ń ṣí lórí yẹn ní yálé lọ́wọ́ ara ẹ̀ a kàn máa gbé ojú tó lè gba biscuit kan sísàlẹ̀, so tí kìtìyàn bá ti wá bèèrè lọ́wọ́ ẹ pé ya fún mi biscuit fún mi ní bonvita fún mi ní milo fún mi lẹ́nìtì a máa ní àìtí ìjà pàtí ìfẹ́ fọwọ́ kan, so tá a bá ní àìtí ìjà wọ̀ kì í fẹ́ gbà wọ̀ kì í fẹ́ ká já torí tiwọn ìgbà tí wọ́n bá mi pa ti já, so èmi gbogbo nǹkan tí mo ní tó jẹ́ provision mi àti bonvita everything mo wá lu lábẹ́ mo ti lu abẹ́ mo wá máa ń lẹ tape mọ́, so atẹ́gùn ni màá gbàgbẹ́ wọlé, so tí sínú bá ti bèrè lọ́wọ́ mi mo máa ní mi ò tí ì já tó bá ti wá rí pé mi ò tí ì já, so bí sínú ọkàn ṣe wípé àwọn bọ́ọ̀ ṣe a ti fẹ́ máa lọ a ti fẹ́ parí táàmì ṣé fẹ́ kó kíní padà sílé ni bí èdè ṣe já gbé òwúrọ̀ bó ṣe rí pé agolo ti fi jẹ́ lọ́wọ́ nìyẹn ọ̀pọ̀ ẹgbẹ́ wèrè yẹn bóyá kó gbọ̀n kan tó wù bó ṣe rí pé pálí bisikíìtì kan kò ju wá bí mẹ́wàá lọ ní ẹ̀mọ́ tèmi kọ́ mọ́ níta mo ti já àwọ̀ àìpà alẹ́ lọ́wọ́ àlàrẹ̀ gbé gba ogbẹ̀ lọ́wọ́ mi nìyẹn, so ojú mi báyìí àti gàrí o àti cornflakes àti gbogbo ẹ̀ wọ́n dẹ̀ da ogbẹ̀ sí ké báyìí gbogbo milk mi àti tea mi sugar mi wọ́n da ogbẹ̀ sínú ẹ̀ wọ́n dẹ̀ mú lójú mi, so kí ni ẹ̀ ó dùn mí gan because mo ti save ẹ pé àjọ máa bá a lọ́ta wá fi parí táàmù yẹn. Báwo lẹ ṣe wá manage survive for that time? Mo ṣe rántí kọ́ ló ṣẹlẹ̀ ní pé vice principal gbà ẹ̀ àwọn ènìyàn pastor church mi, so gbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ mo láti sọ fún ẹ pé mi lè sọ pé senior kan ló wá gbà because tí bá sọ ọmọ apọ́nì senior ẹ̀ tí n bá lè padà do step senior máa fojú mi rí nǹkan mi, so mi ò lè sọ mo kàn dọ́dọ̀ mo kàn sẹ́ pé ẹ má bínú ẹ o mo ti mismanage gbogbo provision mi mo fẹ́ kẹ́ bá mi pe ilé kẹ́ bá mi sọ fún ẹ pé mi ò ní provision mọ́, so àwọn ló wá fẹ́ pé ilé ìtẹ́kọ̀ fi pe ilé gan fún mi ọjọ́ kejì wọ́n kàn bá mi kó fi provisions wà wọ́n dẹ̀ kó fún mi. Ẹ ṣeun gan. Nígbà tí ẹ̀ ń bá wa sọ̀rọ̀ ẹ ṣàlàyé fún wa ní pé nígbà tẹ́ lọ sílé ẹ̀kọ́ gíga business admin ilẹ̀ lọ́kà padà wá rí pé nígbà tí a dé bíbà ibi táwọn eléré orí ìtàgé ni tí wọ́n wà ní tí wọ́n ti ń yaṣẹ́ ibẹ̀ láti wá bá yín, ǹjẹ́ bá wà ní business admin tẹ́ lọ́kà nílé ìwé gíga báwo ló ṣe wọlé sí eré tíátà ǹjẹ́ lè ṣàlàyé fún wa.
ó kọ́ ni bọ́ọ̀lù ṣe máa ń tò ní. Majorly mo sọ lẹ́ẹ̀kan pé fashion designer ni mí. I own a fashion house. And to the glory of God, fashion house is the biggest fashion house nífẹ̀ẹ́ l'Ọ̀ṣun state. Ǹjẹ́ lè bá dárúkọ fashion house ní ìyàrá? Z&Z signature, Z&Z signature. Ẹ má bínú pé mo yà bàrà. Kí ni àwọn nǹkan tí ẹ máa ń rán ní fashion house yìí? Suits, wedding gown. Everything tó ṣe ń wọ̀. Mo rán dórí round neck. Tó dẹ̀ bí tí mo wọ̀ yìí ni mo rán. So aṣọ lè ní tà. So mo bí pé ìyàwó ẹ̀gbọ́n mi Lateef Adédìméjì childhood friend mi ni. So a ní nọ́mbà ara wa. Tèmi bá ti ránṣọ, mo máa fẹ́ wọ̀ kí n ṣe fídíò káwọn tó máa bá mi rajà kọ́ ló pé àmọ́ láìka aṣọ ẹ̀ lọ́rùn ẹ̀ mo fẹ́ rán rẹ̀. So mo bí pé náà máa ń wò. Ọjọ́ kan bó ṣe pè mí ni pé bọ̀bọ́ ìwọ kan akọ̀ wọṣọ wa kọ́ máa rìn kiri iwájú kámẹ́rà ọmọ aṣọ dúró dáadáa lọ́rùn ẹ̀ náà ṣé o lè wá ṣe fíìmù ni mo pè fíìmù bíi báwo lówó jàre mi tí mò ń pa bẹ́ẹ̀ lójúmọ́ ni orílẹ̀ máa fún mi mo ní mi ò ṣe. Next time ó tún pè bọ̀bọ́ àrílẹ̀ lọkùnrin tó pọ̀ bẹ́ẹ̀ ní industry máa bọ̀ mo ní wo mi ò ṣe mo sọ fún ìyàwó mi yẹn pé mo bí pé ó máa sọ pé kí wọ́n máa ṣe fíìmù ìyàwó mi ká fíìmù yóò wà bẹ́ẹ̀ ni mo ní kò rí lè sọ bẹ́ẹ̀ mo ní kò tẹ̀ mo ṣe mi ìráyè wàhálà yẹn pé di bí abẹ after 4 days bí àwọn ṣe padà wá yẹn pé bébí mo máa rọ kankan mo ní kí ló rò ó ní fíìmù tí mò ń sọ yẹn pé ṣé màá lọ try mo ní fún kíni ó ní for business mo ní business admission náà ìyàwó mi lọ ṣe school so business person ni mo ní business bíi ti bá owó ti pa tó bá rán àwọn aṣọ yìí tó bá wọ bọ̀dá ọdún bọ̀dá Fẹ́mi Ọkùnmúyìwá Lateef fúnra ẹ̀ Jídé Awóbọ́nà Rótìmí mugan pípín yẹn kákan ránṣọ fún wọn ká fún wọn kọ́ wọ̀ lọ́fẹ̀ẹ́ kákan ya fọ́tò yìí so ká dẹ̀ post ẹ̀ sórí page rẹ pé aṣọ mi lèèyàn báyìí wọ aṣọ mi lèèyàn báyìí wọ aṣọ mi lèèyàn báyìí wọ pé torí pé celebrity ń wọṣọ wa gan owó wa máa wọ́n sí brand wa máa improve ó dẹ̀ lè jẹ́ anybody kó kàn yín dé wá kó wá sọ pé ẹ gbàṣọ mo fẹ́ yà yín fọ́tò wọ̀ nígbà but tó bá yẹ bó wọn náà wà lára wọn pé oní fíìmù náà ni ẹ pé ajẹ́ kí n support ọmọ mi ó máa easy mo ṣe rò ó nìyẹn pé ok àhódà ìpò dẹ̀ rọrẹ́ sọ ṣèmi ó láwọn nǹkan tí mo like nígbà yẹn mo like Bọ́lá Lédínálówó Makanaki mo like Gabriel Afọláyan mo like Ibrahim Chatta so ìgbà yẹn mo decide pé mo fẹ́ wá ṣe fíìmù so kò sí pé mo lọ́gàá kan tó fẹ́ kọ́ mi ṣe fíìmù so lójoojúmọ́ mo máa ṣe fíìmù wọn méjì máa play fíìmù nínú gbogbo scene tó bá ti wà máa kó máa fast forward síbẹ̀ bó bá ṣe yẹn act máa record sórí fóònù so at the point mo ṣe for about 4 months mo kàn fi pé mo dẹ̀ fi yọ tèmi díẹ̀ náà sí mo lè ṣe kinní so mo kàn ṣe wo page nínú lọ́jọ́ kan ni mo rí pé ó ń shoot lọ́wọ́ so mo á wo producer iṣẹ́ yẹn mo shoot Mayegun lórúkọ producer yẹn mo message ẹ̀ nípa pé mo fẹ́ ṣe film àwọn oníṣẹ́ picture ló wà ń bẹ̀ mo ní oníṣẹ́ wo ni àwọn ló wà ń page ẹ̀ tí mo wẹ̀ mo ní èmi ni ó ní bàbá mi location lọ́jọ́ bẹ́ẹ̀ wá ṣe film mo lè dé bẹ́ẹ̀ to the glory of God ẹ̀ tí mo kọ́ bá àṣàyè mi Ibrahim Chatta so wọ́n mú bí kékeré pẹ̀lú mi rárá Ibrahim Chatta kí kò wá ti pọ̀ jù fún mi kí mo fẹ́ sọ báyìí but to the glory of God mo ti ka so many things mo ka pa continuity mo ṣe rehearsals mo ka so many things nípa film mo ẹ̀kọ́ máa take white shot wọ́n máa take CU so I did it so well director complain lọ́jọ́ yẹn ó ní mo ti ń sọ Ìgbò jù pé Yorùbá film láyà mi mọ̀ pé Ọlọ́run ló dẹ̀ fẹ́ kí n sọ Ìgbò because wọ́n kàn ń wò mí Olúmídé Sàlámì lórúkọ ọ̀bọ yìí bó ṣe wá bá mi ní bọ̀bọ̀ ṣé o máa ṣe English film ni èmi as kọ́lọ̀ dáríjì mi as ọmọ Èkó ìyẹ̀wò Èkó wákà bridge mo ní mo máa ṣe English film first of all kámẹ́rà nìyẹn mo parọ́ mo ní máa ṣe English film mo ní mo ti ṣe àwọn series kankan ó ní ipò Ọlọ́run ṣe pé wípé àwọn ní problem kan wọ́n ya film kan for African Magic wípé so pé lead character wọn sick wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ day one wọ́n sọ pé òun lè continue mọ̀ pé kí n jọ pé ṣé mo lè bá wọn ṣe mo ṣe lọ báyìí tó yìn invite wọn yẹn pé bàbá yẹn wá èèyàn kan máa pè mí fúnṣẹ́ wọ́n dẹ̀ tún fowó lọ mi mo ṣe bẹ́ẹ̀ ni wọ́n pọ́ ní kámẹ́rà mo ní wọ́n dẹ̀ pè é fúnṣẹ́ àwọn ní àbọ̀bọ̀ starboy ní ò máa lọ pé fún mi nìkan láwọn ọmọọṣẹ́ yẹn pé tẹ̀lé lọ àfihàn ká lọ ṣiṣẹ́ yẹn bó ṣe dọ́rẹ́ kì í bá ṣe gbà kẹjà lọ nìyẹn English film bá ṣe lọ ṣiṣẹ́ nìyẹn so Ọlọ́run akẹ́ mi tó yẹ pé nǹkan really jọ mí lójú so bọ́yẹ fún mi ní owó iṣẹ́ pé fún mi lówó iṣẹ́ mo dá sí mẹ́ta mo mú apá kan bọ̀bọ̀ tó pè mí fúnṣẹ́ yẹn mo fún lápá kan ẹ̀sọ́ tó yẹ kó tẹ̀lé mi lọ mo fún ọ̀nà lápá kan mo fẹ́ wá ní aláyé owó iṣẹ́ lélẹ̀ mo ní mo mọ̀ mo ní mo kàn fún ẹ náà ó ní ó fún mi ó ní nítorí kí ni mo ní lọ máa wáṣẹ́ wá tó bá ṣe ń wáṣẹ́ wá owó tó bá ti fún mi torí mi ò really need owó yẹn gbà yẹn because I'm doing well in my fashion business mo ní owó tó bá ti fún mi má worry màmá fún ẹ percentage ẹnu ẹ mo bẹ́ẹ̀ ṣiṣẹ́ ṣe
every time ó kàn máa pè mí pé ó yá wa wọ́n ti gba date ó dẹ̀ máa lọ fẹ́ inú ta nílẹ̀ tó wá dé Yorùbá sẹ̀ bọ̀bọ̀ kan bẹ́ẹ̀ wà English actor ni ó ṣe ẹ̀fẹ̀ máa ṣe Yorùbá ní ọbẹ̀ tẹ́ máa dúgbẹ́ máa láìkẹ́ máa ṣe gbá máa ṣàwọ́ máa ṣàwọ́ so to the glory of God bí a ṣe ń ṣe díẹ̀ díẹ̀ nìyẹn. Ẹ ṣeun gan. Mo ti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn onítíátà mo ti bá wọn pàdé tó yẹ pé wọ́n fi yé mi ní pé wọ́n máa ń kọ́ tíátà ni ṣùgbọ́n nípa nǹkan tí ẹ̀yin sọ fún mi kọ́ṣẹ́ tíátà London anybody tó fi di pé ẹ fi débi tẹ wà lẹ́nìí àbí nǹkan tẹ́ ń ṣàlàyé fún wa kọ́ nìyẹn. Lẹ́yìn ìgbà tí mo dé I'm a very disciplined person mo kàn fi pé ó lè lọ́jọ́ kan náà kàn fi sọ̀rọ̀ sí mi so mo sọ fún ọ̀gá mi pé báwo ni a ṣe fẹ́ ṣe mo lérò kan tó ń gbé nítòsí ọ̀dọ̀ mi tẹ́ pé mo mọ̀ pé mo lè kọ́ṣẹ́ yìí lọ́wọ́ ẹ̀ àwọn oníbọ̀ ó mọ art náà ó really mo mọ̀ pé ok wọn báyìí kọ́ báyìí mo lè ṣe àmọ́ ẹ yẹ kí n sì tún ṣe láti lè rí nǹkan dìmú tó bá dọjọ́ ọ̀la so mo proceed sọ́dọ̀ Òkìkí Afọláyan láti kọ́ ìkan àbí méjì náà àti pé Ọlọ́run náà dẹ̀ tún dá sí mi almost every time ni iṣẹ́ ń wọlé so from learning from other actors too I'm able to build up myself basically. Ẹ ṣeun bọ́ sá àmọ́ lẹ́yìn ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ tíátà ìdojúkọ lẹ bá pàdé lẹ́nu tí ẹ̀ ní ever gbàgbé láyé tí ẹ̀ ní bá wá sọ. ọ̀pọ̀lọpọ̀ kọ́ àtò ṣẹlẹ̀ sí mi tó yẹ pé ó jẹ́ crazy experience wọlé tó dùn mí jù òun ní ọjọ́ kan tó pè mí pé kí n wá ṣe film ẹ̀mí pé gbà yẹn àṣẹ ń bọ̀ ni wọlé ní pé òun first lóníṣẹ́ àbọ̀n second àbọ̀n third wọ́n kàn ní pé láti first to sixth tó afẹ́yà film adẹ̀nílẹ̀kọ̀ wà lórí set bí mo ṣe kẹ́rù bí mo ṣe bá lọ location nìyẹn mọ́tò mi tí mo gbé lọ ó ṣe 17 scenes èmi tí mo ní mọ́tò 2 scenes péré mo ṣe last day mo dẹ̀ ń jẹun mo ń go tell mo ń ṣe everything so I wasted a whole lot of money but mo ṣá sọ̀sọ́ kan gbà yẹn pé gbogbo owó tí mo ná yìí o mo máa kéde ẹ̀ lágbára lọ so I think it's one of the things so really ṣe mí tẹ́ pé kò really dùn mọ́ mi nú. Ẹ ṣeun gan sa ǹjẹ́ ẹ lè ṣàlàyé ijọ́ tínú yín dùn jù láti gbà tẹ́ ti bẹ̀rẹ̀ eré orí ìtàgé yìí. Mo ti ní so many beautiful experience because kí n má parọ́ God has been faithful to me but there's this one tó jẹ́ kí n wà emotional torí pé ìyàwó mi dẹ̀ wà involved ló yẹ kí n wà emotional ìgbà tí fíìmù àǹtí mi Fúnkẹ́ Akíndélé tó jáde Everybody Loves Jennifer èmi àti àwọn òṣèpọ̀ kè ká lọ wò ní cinema so mi ò lọ ṣe meet and greet so mo kàn lọ cinema pẹ̀lú ìyàwó mi pé ká lọ wo fíìmù ìgbà tí mo dẹ̀ débẹ̀ for over bíi tí mo ra ticket pé ká fi wọlé sí àwọn tó bá wà nílé tó bá bọ́ọ̀tà káwa lè wọlé bàtà àwọn tó wà nílé tó máa fi bọ́ọ̀tà for over 20 minutes mo fi ya photo ni everybody come and ya photo wọ́n ṣe àyà photo I want to take a picture with you I want to take a picture with you àmọ́ ṣọlọ́run ó ti dá tó báyìí níbí ni because I don't know that God has really been faithful to that extent almost everybody tó step out kúrò cinema lọ́jọ́ ìlú abami ya photo so ìyẹn tẹ̀ ṣe mo kàn kására mo wọlé cinema mo miss almost 20 minutes fíìmù yẹn gan nígbà tí mo wọlé torí mo kàn ya photo ń ta ni mo kàn dédé gbọ́ tí èèyàn kan súnmú lẹ́gbẹ̀ẹ́ mi pẹ̀pẹ́ yàn ń ké màkì fíìmù táwọn wo èkó jọ pé ká ké náà wà tí mo máa wẹ̀ gbẹ́ mi ìyàwó mi ló ń súnmú tó ń ké mo ní bébì kí ló ṣẹlẹ̀ ìyàwó mi wá sọ pé kí ló ṣẹlẹ̀ tó ń tàn sí yẹn pé Ọlọ́run dá sí wa o ipò yẹn báyìí imagine nǹkan báyìí in years to come mi pé look at us pé God has been so faithful so ó jẹ́ kí n wà emotional náà and I feel so blessed and happy about it. Ẹ ṣeun sá kí tó dín pé mo yọ̀ǹda yín mi ì mọ̀ bóyá ẹ máa ní kan tí ẹ máa bá wa sọ tó yẹ pé tí àwọn olólùfẹ́ yín àti àwọn èèyàn tí wọ́n ń dàgbà táwọn náà nírú ìmọ̀ yìí pé àwọn náà fẹ́ di eléré orí ìtàgé mi mọ̀ bóyá ẹ máa ní nǹkan kan tó yẹ pé ẹ máa bá wa share lára ó lè tiẹ̀ lè má jẹ́ lórí iṣẹ́ tí ẹ ń ṣe kó jẹ́ bí personal experience aside from the camera tó ṣẹlẹ̀ sí tó yẹ pé ẹ máa kàn sọ nígbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ àti àwọn ìgbésẹ̀ tí ẹ gbé ǹjẹ́ ẹ nìkan tẹ́ máa lè bá wa sọ. ó wẹ̀ nípa ẹ̀yẹn èmi kàn máa fẹ́ gba everybody ní àmọ̀ràn wípé whatever thing tó bá ń ṣe ṣáà máa ṣe like be consistent with it because Rome wasn't built in a day o lè expect pé kó o gbin àgbàdo lẹ́yìn kó o dẹ̀ bẹ̀ sí ní káírì ẹ̀ lọ́la èmi tẹ́ ń wo yìí Èkó kọ́ mo ń gbé tẹ́lẹ̀ Ọ̀ṣun state mo ń gbé ìgbà tí mo ti sẹ́kùn fẹ́ máa ṣiṣẹ́ fíìmù mo ní láti wá sẹ́kọ̀ọ́ láti wá gba yàrá kan láti máa gbé mo dẹ̀ fi lélẹ̀ síbi tí mo ti ń bọ̀ mo ní family mo ní business
but the fact that I really love this job, I really want to be successful on the business part of this job, not fully knowing pé iṣẹ́ ìgọ́ṣẹ́ máa padà pè mí. Mo ní láti fi nǹkan tí mo ní láti fi nǹkan tó wà comfortable for me. Mo ní láti fi lẹ̀ wá ṣẹ́kù wá gba yàrá kan láti máa gbé. And I've been pushing. I was spending money from my business money. Tẹ́kùn ń pa mí lára at that point. But mo kàn wá wí pé tí bá give up on time gbogbo owó tí mo ti ná ẹ̀ ó ti bọ́ sí waste nìyẹn. So the only way tí owó tí mo fi ná tí mo ti ná tí ó fi ní bọ́ sí waste ò ní pé kí n máa lu orin mi yẹn kí n máa lu lójú kan tó máa fi já sódì kejì. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé lẹ́yìn pé Ọlọ́run ti àti débi tá a fẹ́ dé àti débi tá a ń lọ bọ̀ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àfin ibi tá a ti ń bọ̀. So màá gba everybody ní mọ̀ràn wípé anything you are doing, whatever thing you are doing that you love so much, put in your sweat, put in your time. Ṣẹ́rí mo máa sọ kankan pé ìṣẹ̀dá òwò wà. Ìdílé máa ṣe rí báńkà tí ò tí ì kọ́lé tẹ̀dẹ̀ máa rí èèyàn tó ń tata tó ti kọ́lé. Gbogbo òwò tá a bá ń ṣe ló ní ìṣẹ̀dá tiwọn. Ìṣẹ̀dá yẹn gan ló dẹ̀ máa ń jẹ́ kí èèyàn là. Tó bá rí sweat àti energy àti time tó fi sínú òwò yẹn tó ń jẹ́ àwọn wá wò pé ẹni o má yẹ kó fi mí bu má yẹ kó ní ata ló ń tà tẹ́lẹ̀ ayé ò ṣe dáa jẹ́ kí n jẹ́ káyé ẹ̀ dáa. So ìṣẹ̀dá òwò wà. So whatever thing you want to do in this life, anything at all, just put in your work, put in time and put in everything. Ẹ ṣeun púpọ̀ sà, ẹ ṣeun gan sà. Nínú àwọn tí ẹjọ́ ń ṣiṣẹ́ yálà tó jẹ́ bí àgbà òṣèré àbí ẹni tó jẹ́ pé ẹ tiẹ̀ jùlọ lẹ́nu iṣẹ́ yìí, ǹjẹ́ ẹ lè bá dárúkọ èèyàn tó dàbí pé ó wà more supportive fún yín tó motivate yín nínú eré orí ìtàgé yìí nínú ìrìnàjò tẹ́ ẹ̀ rìn? Gẹ́gẹ́ bí mo ṣe sọ lákọ̀ọ́kọ́, Bẹ́ẹ̀ni. mọ́ bí pé ló jẹ́ kí n dìdí rò kí mo fẹ́ wá ṣe fíìmù. So kò sí bí mo ṣe máa san tán mi tí mi ò ní dárúkọ ẹ̀. And èèyàn tó wá fà mí lọ́wọ́ sókè jù tó jẹ́ kí ìrìnàjò yẹn kó yá tó báyìí òun ni Olasco Films. Olasco Films. Yeah, Olasco Films. Mi ò lè fi wọ́n ṣeré. Àwọn ní bí bàbá mi ní industry mi ò lè fi wọ́n ṣe because they really did a great job for me. Àtọ́jọ́ tí wọ́n kọ́ rí mi lọ́ ti bèrè pé bọ̀bọ́ yìí ṣé ó ní fíìmù náà ni wọ́n dẹ̀ ní onífíìmù wọ́n dẹ̀ ní kọ́ lọ́gbà nọ́mbà tó máa pè mí sí fíìmù wọn. So ìbá ṣe two scenes inú fíìmù Olasco kì í ṣe two scenes tá bá fẹ́ ṣe advert bọ́n yín sáko Fíṣọ́rí Ọdúnládé Adékọ́lá Jire Ogunleye wá dárúkọ mi mọ́ wọn ṣá. Wow. So he's an amazing father. Ẹ ṣeun gan, ẹ ṣeun. Ẹ jọ̀ọ́ mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè. Ẹni mo bí pé tí wọ́n jẹ́ ìyàwó ẹ̀gbọ́n wa Lateef Adédìméjì, ǹjẹ́ ẹ lè ṣàlàyé báwo lẹ ṣe pàdé báwo lẹ ṣe mọ mo bí pé? Lákọ̀ọ́kọ́ náà ọmọ ìlú kan ni wá ọmọ Èkìtì ni wá and bá ṣe dìde pàdé ni pé ẹ̀gbọ́n mi àti ẹ̀gbọ́n ọmọ bí pé colleague ni wọ́n ní school. Ẹ ṣáà bí wọ́n ṣe máa ní roommate nígbà tí wọ́n bá wà ní school. Roommates àwọn méjèèjì ọjọ́ ń gbé ni. So àwọn gbàgbọ́ àti kí n máa lọ kí ẹ̀gbọ́n mi tó náà máa wá kí ẹ̀gbọ́n tiẹ̀ ìgbà yẹn wà tí wọ́n school rárá. A máa wá kí ẹ̀gbọ́n ara wa sí ibẹ̀ láti rò pé láti pàdé tàbí ti bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀. So from there we later realized that okay we are even more like a family. Wow. So the relationship yẹn ti bẹ̀rẹ̀ ni. Wow. Ẹ ṣé gan. Ìbéèrè tí ó tún kàn tí màá béèrè ni pé gẹ́gẹ́ bí ọkùnrin tó rẹwà láwùjọ tẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ látẹ̀kùn tẹ̀ ń ṣàlàyé fún wa pé ẹ ní family ilé ẹ níyàwó ẹ lọ́mọ, báwo lẹ ṣe ń manage àwọn nǹkan wọ̀nyí pọ̀ tó yẹ pé tí àwọn obìnrin bọ́ọ̀ ṣe ní sáré tẹ̀lé yín torí obìnrin wọ́n fẹ́ ọkùnrin tó bá rẹwà, báwo lẹ ṣe ń ṣe àwọn nǹkan tí ò fi dá wàhálà lẹ̀ láàrin ilé? Ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún wa àbó ti dá wàhálà lẹ̀ tẹ́ ẹ sọ bí ẹ lè bá wa sọ? Kan tó ṣẹlẹ̀ gangan ni pé gbogbo tí wọ́n máa ń ṣe láyé kí wọ́n máa fẹ́ Ọlọ́run síwájú tí wọ́n dẹ̀ máa rántí pé ọjọ́ alẹ́ yẹn wà very very important. Bẹ́ẹ̀ni. Ọkùnrin ni gbogbo wa àmọ́ làákàyè gbúdọ̀ wà ńbẹ̀. Kò sí tó bá jẹ́ pé ó rẹwà gangan lọ́kùnrin, the fact pé òun ṣeré ìtàgé òun ṣe film ó máa ń jẹ́ kí àtọkùnrin àtobìnrin o wá fẹ́ bá ẹ ṣe. So nígbà obìnrin bá ẹ ṣe náà lọ sí pé ẹ ti bẹ̀rẹ̀ sí fẹ́ ara yẹn ti bẹ̀rẹ̀ sí ṣe wẹ̀ ti bẹ̀rẹ̀ sí ṣàwò. But you have to always understand the fact that family is very important. Àwọn tó jẹ́ fans ẹ náà tó wá ń bẹ tọ́jú obìnrin náà ò nílé wọn sá o because àwọn yẹn náà ló máa pariwo ẹ ló máa sọ̀rọ̀ ẹ ló máa nífẹ̀ẹ́ tẹ́gbẹ́ tí sinimá ẹ bá jáde tó máa fẹ́ wò. But there has to be an understanding that I am married and if you are in my life tó dé gbò fẹ́ mi kò lè ṣe ń ṣe torí pé mo ti níyàwó sí ìpìlẹ̀ ṣe pé wàhálà wà láàrin wa kì í ṣe pé kò múnú mi dùn kì í ṣe pé mi lọ síwájú bí mo ṣe wà pẹ̀lú ẹ̀ so mi ò rò pé ó nídìí kankan
tó ṣe ẹ̀ka ṣèjọ sí wọ́n tó bá understand wípé a lè jọ ọjọ́ rẹ̀ láì ṣe pé à ń bára wa ní kankan yẹ fine ó máa wà ń kọ́nà mi àzọ̀rẹ́ mi but wọ́n tó bá understand bí akólúkálukú wà ní àyè ara wọn. ẹ ṣeun gan sà. ìbéèrè yìí wá tún béèrè tí màá tún béèrè ni pé gẹ́gẹ́ bí oní tíátà tẹ̀jẹ̀ jẹ́ ọkùnrin ǹjẹ́ ṣé tẹ bá ní oore ọ̀fẹ́ láti fẹ́ kọ̀líìgì yín tó jẹ́ bí obìnrin oní tíátà ẹgbẹ́ yín ǹjẹ́ ẹ lè fẹ́ wọn? Bí mo ṣe sọ lákọ̀ọ́kọ́ mo ti marry so ìyẹn ò lè ever ṣẹlẹ̀ mọ́ but ká ní pé mi ò tí ì marry tí mo dẹ̀ rí oní tíátà tí mo nífẹ̀ẹ́ sí why not mo lè fẹ́ ẹ̀gẹ́t ayé ti di rọrùn ó ní bá ṣe lè wò pé okay o báyìí fẹ́ máa gbaṣẹ́ nílé kó má bàa pa àwọn ọmọ wa lára most of the reasons táwọn èèyàn ṣe kí n fẹ́ oní tíátà ni pé wàá wò pé mi ọkùnrin tí bá ṣiṣẹ́ lọ ìyàwó mi ní láti wà ní láti mójútó àwọn ọmọ because èèyàn kan ló máa àwọn ọkùnrin bí mo ṣe wà ní sí báyìí throughout last month mo wà booked mi ò ní free days kankan but despite náà tí bá parí iṣẹ́ kan tí wọ́n parí iṣẹ́ 3 days kan máa lọlé màá jí kúrò ní láàárọ̀ ọjọ́ kejì màá máa lọ síbi iṣẹ́ mi màá tí bá tún parí àmà tó rí pé mo lọlé tí bá rí pé mo ṣe ibi tó jìnnà sílé alálẹ́ màá máa lọlé so tẹ́ pé ọkọ àti ìyàwó jọ ń ṣe irú iṣẹ́ yìí báwo lọ ṣe fẹ́ mójútó àwọn ọmọ kò sí ẹ ti get so ó máa ń le ní part yẹn but láti come to an understanding pé okay o tabajọ ní fíìmù tàbá ń fẹ́ra wa èyí ni mo sọ fúnra mi sí o tí n bá mo yege ní fíìmù ká ní pé o ní fíìmù ní ọkàn mi yàn tí mo nífẹ̀ẹ́ sí tí mo dẹ̀ padà fẹ́ sílé ni a máa come to an understanding so a máa fi ọjọ́ ńlẹ̀ láti mójútó àwọn ọmọ wa àbí kẹ̀kẹ́ àgbàna ní. ẹ ṣeun gan ẹ ṣeun gẹ́gẹ́ bí eléré orí ìtàgé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa ń sọ pé àwọn obìnrin oní tíátà oníranù wọn oníṣekúṣe ni wọn ǹjẹ́ iṣẹ́ yìí gbà pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn? Mi ò fẹ́ kan faramọ́ rí bí a torí pé generally mi láti máa pe obìnrin lóníranù mi because ẹ̀gbọ́n obìnrin márùn-ún mo ní ẹ̀gẹ̀ tó báwo mo ṣe máa pútọ̀ rẹ̀ tóbìnrin bá ń ṣe nǹkan dáadáa tó jẹ́ oní tíátà kò síbi tó lórí ò ti lè wá o èmi tí mo jọ́kùnrin mo ti rí obìnrin tó fún mi lówó rí ipò kan láìkì fíìmù mi ó dẹ̀ pé producer fún mi pé òun need contact mi ó dẹ̀ bùn mí lówó so àwọn obìnrin wa majorly torí pé iṣẹ́ wa culture wa kò fàyè gbà kí obìnrin máa wà níta jùjùjùjù so torí pé iṣẹ́ wa yìí kò sí restrictions obìnrin wọ́n lè wà lóta látara ọ̀dàlẹ̀ because iṣẹ́ tọkùnrin ṣe as filmmaker lóbìnrin náà ṣe as filmmaker obìnrin máa sùn tẹ́ everyday tó bá níṣẹ́ náà ni but the fact wọ́n ti wá ń róbìnrin láwọn ibì kọ̀ọ̀kan wọ́n wá fi pé oníranù ni gbogbo ọ̀dẹ̀kọ́ lóníranù mi ìṣẹ́ kò sọ oníranù lè wà ìmọ̀ bí ó wà but ó lè wà bọ̀ mi ìfọwọ́ sí pé oníranù làwọn obìnrin tó ṣe tíátà. wow ẹ ṣé gan ẹ ṣeun ìbéèrè tí màá tún béèrè lẹ́yìn ilé ni pé a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn onítíátà láyálà lọ́kùnrin àbíkẹ́ lóbìnrin wọ́n ní ìbáṣepọ̀ pọ̀ láwọn tí wọ́n ń kọ fújì tó yẹ pé a ti rí àwọn onífújì náà táwọn náà ń ṣe tíátà bẹ́ẹ̀ náà a ti rí àwọn kan náà tí wọ́n ń kọ fújì tó yẹ pé àwọn onítíátà náà ǹjẹ́ ṣẹ́yìn fẹ́ràn orin fújì? Yeah, of course mo fẹ́ràn fújì torí pé ó fà wá súnmọ́ culture wa sí unlike the hip hop part fújì ẹ máa rí àwọn èdè inú ẹ máa rí àwọn òwe ẹ máa rí àwọn bí báwo mo ṣe máa pè ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ tó yẹ pé no ó máa ṣí yín níyì ó máa ṣí yín lọ́pọlọ so fújì is a very great song it's a very great music so I love it. ẹ ṣeun gan nínú àwọn onífújì a lè nífẹ̀ẹ́ sí láti máa gbọ́ rẹ̀ tó yẹ pé tẹ bá gbọ́ inú yín máa ń dùn kódà kéèyàn ọkẹ tiẹ̀ wà nínú ìrònú gan tẹ bá ti gbọ́ báyìí inú yín ẹ túyáyá ẹ jó ta ni ẹ fẹ́ràn jù nínú àwọn onífújì yẹn? ṣé mo ní ṣá I'm a big fan of hip hop big fan of Afrobeat basically and Fuji bó bá ṣe wálẹ̀ kankan mo ṣe máa ń gbọ́ but ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo ti gbọ́rin dádì mi Saheed Òṣùpá tó dẹ̀ yẹ pé àwọn ọ̀rọ̀ tó máa ń jáde nínú ẹ̀ ó máa ń wọ̀ mí létí gan ó dẹ̀ máa ń dùn mọ́ mi. ẹ ṣeun gan fún ìṣẹ́jú kan àbí ìṣẹ́jú méjì nínú àwọn orin dádì King Dr. Saheed Òṣùpá yẹn ǹjẹ́ lè bá mi kọ ẹ̀kan nù ẹ̀ kí bàbá lè mọ̀ pé lóòótọ́ bẹ́ ṣe rẹwà lójú yẹ̀yìn gan máa ń gbọ́ fújì. mi ò lóhùn orin o. ẹ kọ̀kọ́ à á lò bẹ́ẹ̀. mi ò lóhùn orin mi ò lóhùn orin ojú máa ń tì mí àti kọ̀rẹ́ mo mọ orin wọn dáadáa. ẹ kọ sọ bígbà pé ẹ kọ bígbà pé ẹ sọ̀rọ̀. ìràwọ̀ ló bá ṣe ohun tí ò dá sí má dùn ṣùpá fẹ́nìkan bá ṣe ohun tí ò dá sí má dẹ́n nìkan o
kò sí báyìí fẹ́ ṣe táwọn nílé máa ṣe ra wá ẹ̀ríkẹ́ mo mọ̀. ẹ gbìyànjú ẹ ṣeun gan. ǹjẹ́ ẹ ti ní ìbáṣepọ̀ pẹ̀lú King Dr. Saheed Òṣùpá rí jẹ́ pé bóyá yálà lẹ́nu iṣẹ́ àbí kẹ̀ bóyá ẹ kàn pàdé nígboro tí bàbá mọ̀ pé ẹni yìí èèyàn mi ni. Rárá o, mi àìtíjọ dúró sọ̀rọ̀ rí àmọ́ a ti lọ ṣe fíìmù lé wọn rí tí mo dẹ̀ rí wọn bọ́ àìtíjọ sọ mo dẹ̀ ti lọ sí event rí tó wà níbẹ̀ tí mo dẹ̀ rí wọn bọ́ àìtíjọ ní ẹ̀ka táwọn. ẹ ṣeun gan. lẹ́yìn ìgbà tẹ́ ti wá pàdé King Dr. Saheed Òṣùpá yìí ǹjẹ́ lè bá mi dárúkọ kankan ẹ̀yọ̀kan tí ẹ admire tẹ́ rí lára wọn tẹ́ dẹ̀ múlò àbí kẹ̀ tẹ́ nífẹ̀ẹ́ sí. One thing about King Saheed Òṣùpá is the fact that wọ́n command respect. Wọ́n ní láti béèrè tó bá rí wọn wà bọ̀wọ̀ fún wọn. Bí a kà sẹ́ pé torí àwọn ọ̀rọ̀ ìmọ̀ tó ti kọ lórin àbí bí ọ̀rọ̀ nǹkan tó jẹ́ kí èmi ṣáà máa respect wọn tí bá rí wọn tí mo like nípa wọn pé wọ́n ti sọ so many wọ́n ti kọ so many things nínú orin tó yẹ pé mo ti rí 1 or 2 things mú lò ń bẹ̀. So mo fi pé èèyàn tó bá nímọ̀ jù automatically ó ti self respect ìbájọmọ ike ìgbà bájà pàlà. ẹ ṣeun gan sir. kí n tó yọ̀ǹda yín ká tó máa lọ ǹjẹ́ ẹ ní sinimá kankan tẹ́ fẹ́ kí àwọn olólùfẹ́ yín kí wọ́n lọ wò tí ẹ fẹ́ dárúkọ àti ibi tí wọ́n ti lè bá pàdé. Sinimá pọ̀ tí àwọn olólùfẹ́ mi lè lọ wò. Lákọ̀ọ́kọ́ ẹ lọ wo Banjoko ó wà ní orí Bímbọ́ Adébáyọ̀ TV. It's a fantastic storyline, it's a great movie and fíìmù kan náà ń bọ̀ lọ́nà tó máa wù mí kẹ́ ẹ wò Ìfẹ́ àti Àkókò. It's a fantastic movie náà ó wà lórí Onílé-èrè TV ìyẹn TV bọ̀dá mi Afis Eniola. Again ẹ lọ wo Loving Us by Kiki Bakare ó wà lórí TV Kiki Bakare náà. So ní lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀kíní náà dẹ̀ ń bọ̀ lọ́nà Ayé Méjì Double Life èmi àti Dámilọ́lá ní lájọṣe yẹn náà. It's a fantastic movie and I really wanted to see this movie. So àwọn iṣẹ́ tí ó wà lọ́kàn mi sí tí mo mọ̀ pé mo ṣe recommend tẹ́ bá lọ wò ẹ máa bá nǹkan tó jìnnà bẹ́ẹ̀. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. kí n tó yọ̀ǹda yín ẹ bá mi fún àwọn olólùfẹ́ yín àti àwọn tó ń gbìmọ̀pọ̀ láti ṣeré orí ìtàgé ní advice ẹ̀yọ̀kan péré. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lákọ̀ọ́kọ́ whatever thing tẹ́ bá ń ṣe láyé ẹ gbájúmọ́ ẹ ṣe tọkàntọkàn ẹ ṣe pẹ̀lú inú kan. Ó rí bẹ́ẹ̀ pé ẹgbin ìkànnì tẹ̀lé ń bomi sí ó máa wù ó máa so èso ẹni máa jèrè èso ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun sir, thank you sir.